Nuwa Media. Mo kí wa káàbọ̀ sórí ètò Kílẹ̀ rí sí fún ti òní. Ètò Kílẹ̀ rí sí ni ètò kan lórí èyí tí àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé-iṣẹ́ Nuwa Media, ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè àti àṣà pẹ̀lú ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni tí ní tòótọ́ atọ́kùn ètò Kílẹ̀ rí sí olólùfẹ́ yín pàtàkì Arodu Òjígàbí, ọmọ wọn olówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbó máa fẹ́ràn ọmọ bá àríjọ ọmọ límẹ̀rí ọmọ àwà òṣùlé ọmọ láàgbélù èmi lọ́mọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Ẹ̀yin tèmi nílé lónìí, ìtàn arákùnrin kan tí a pe orúkọ rẹ̀ ní Olú òun ni mo mú wá fún wa. Mo wà ní ibùdókọ̀ ni mo ti fetí kọ́ ìtàn ọkùnrin yìí. Ọ̀rẹ́ rẹ̀ kan tó jẹ́ Rótìmí òun ló sọ ìtàn náà fún wa. Ó ní òun wà láàárín àtọkọ àti ìyàwó. Olú ni ọ̀rẹ́ Rótìmí, ìyàwó Olú náà jẹ́ ọ̀rẹ́ Rótìmí. Ṣùgbọ́n Rótìmí ló ké lọ bá Olú ní ọjọ́ kan. Ó lóun mà ti ṣe débi góńgò. Ó bá ní kí ló ṣe tó débi góńgò. Ló bá sọ fún wípé ọmọbìnrin tóun yàn ní àlè ó mà ti ṣe bẹ́ẹ̀, ó ti fẹ́ra kù, ó ti lóyún fún òun. Ó ní lòun bá ní kí ni wọ́n fẹ́ ṣe sí. Olú bá ní kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí àfikún ọmọbìnrin kó bí ọmọ inú ẹ̀, torí wípé àwọn oníṣègùn òyìnbó ti kí àwọn nílọ̀ pé àwọn ò tún gbọdọ̀ ṣẹ́ oyún mọ́, pé oyúnkóyún tó bá ní àfi kó bí. Àmọ́ tó bá kọ̀ tó ní ṣíṣẹ́ làwọn máa ṣẹ́ oyún. A jẹ́ wípé wọ́n ṣetán láti fi ẹ̀mí àlè yìí ta àfàlà àtòun àti oyún inú ẹ̀. Ó ní lòun bá ṣe hà. Ó dá ò lọ lẹ́kọ̀ọ́ lọ sọ fún ìyàwó ẹ̀. Ó ní òun ti gbìyànjú, òun ti sọ fún ní alẹ́ ọjọ́ bíi mélòó kan kóun tó wá bá ọ̀rẹ́ òun Rótìmí. Ó ní ṣùgbọ́n ohun tóun rí tí òun níran ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó òun ṣe gba ọ̀rọ̀ náà wípé kàsàlà ńlá leléyìí tó fẹ́ jábọ́ sílẹ̀ nínú ilé òun, torí bóun dẹ̀ ṣe ń sùn nísìn kò yé òun lajú kan lẹ̀, òun pa ojú kan dé. Ó ní àwọn fi ọ̀rọ̀ yẹn ṣe yẹ̀yẹ́, òun gbìyànjú láti mú ọkàn ẹ̀ balẹ̀. Ó ní kò pẹ́ lòun pe ìyàwó wípé kí ìyàwó rí òun. Ìyàwó bá dé ọ̀dọ̀ òun Rótìmí. Ó ní làwọn bá ṣàbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, lòun bá sọ fún wípé ọkọ ẹ̀ wá sọ fún òun wípé òun ti fún ọmọbìnrin kan lóyún, wípé ó dẹ̀ sọ wípé bó o ṣe ṣe ó fi hàn fún òun wípé ó ṣe ṣe kóun rí wàhálà he. Èyí ìyàwó yìí bá kí ọ̀rọ̀ bọ ẹnu, lomi bẹ̀rẹ̀ sí ní dà lójú ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ló bá sọ fún Rótìmí. Ó ní Rótìmí, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ó ní lóòótọ́ ni òun mọ̀ wípé ọkọ òun ti fún obìnrin kan lóyún. Ó ní ṣùgbọ́n báwo lòun ṣe fẹ́ sọ fún ọkọ òun wípé obìnrin tó lóyún fún yìí òun kọ́ ló fún ní oyún. Rótìmí bá ní kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ? Ó bá sọ fún Rótìmí wípé torí pé Rótìmí jẹ́ ọ̀rẹ́ òun, àwọn dẹ̀ ti wọnú ara tó bẹ́ẹ̀ tóun ò lè parọ́ fún Rótìmí mọ́. Ó ní ọkọ òun ò lè fóbìnrin lóyún. Ó ní ọmọ méjèèjì tóun bí fún ọkọ òun, ọkùnrin míì lòun lóyún wọn fún tóun bí wọn fún. Ó ní kété tóun ti gbọ́, tóun ti mọ̀ wípé ọkọ òun ò lè fún obìnrin lóyún, lòun lọ ṣiṣẹ́ nítorí pé òun nífẹ̀ẹ́ ọkọ òun ò sì fẹ́ fi sílẹ̀, òun ò sì fẹ́ kó banújẹ́. Ọmọ méjì tóun bí fún ọkọ òun kọ́ ló ní. Àlè tán ló lóyún yìí náà pé ó dáhùn lójú pé ọkọ òun kọ́ ló fún ní oyún. Ọ̀rọ̀ bá di Rótìmí ní pé òun ò mọ ko tí àwọn fẹ́ ro báyìí, òun ò mọ bóun ṣe fẹ́ ro ẹjọ́. Ló bá sọ ọ̀rọ̀ náà sílẹ̀. Èmi náà ti gbé wá fún wa. Báwo ni wọ́n ṣe fẹ́ rin ìrìn àjò yìí? Ibo ló fẹ́ bá iyàrá já? Ẹ̀yin tèmi nílé, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ fi ìdáhùn yín àbí èrò yín nípa èyí tí mo mú wá yìí, ohun gbogbo tẹ́ ẹ rí sí, ẹ fi ránṣẹ́ sí nọ́mbà wa tẹ́ ẹ ń wò àti ímeèlì wa, àbí kí ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa. Ẹ dẹ̀ lè fèsì sí lórí àwọn ìtàkùn wa gbogbo tí a fi hàn lórí ẹ̀rọ yín. Èmi náà ní tí mi ò tí ì pa orúkọ dà. Aródú owó, Aródú ọmọ, Aródú ìdùnnú, Aródú àlàáfíà, ọmọ wọn ló wò òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Ìpàdé wa bí oyin ní ọjọ́ mi, ọjọ́ rẹ̀. Àlàáfíà o. Nuwa Media.